Ṣé ẹ ti gbọ́ àjálù tó ṣẹlẹ̀ lẹ́yìn tí iléeṣẹ́ amúnáwá gé iná ọsibitu Aminu Kano? Ó kéré tán àwọn aláìsàn 3 ni wọ́n gbẹ́mìí mì lẹ́yìn tí iléeṣẹ́ amúnáwá gé iná Aminu Kano Teaching Hospital lọ́jọ́ 12 oṣù kẹsàn-án ọdún yìí. Yàrá ìtọ́jú intensive care unit ICU la gbọ́ pé àwọn èèyàn náà wà tí àwọn òṣìṣẹ́ àjọ amúnáwá Kano Electricity Distribution Company lọ síbẹ̀ tí wọ́n sì já iná ọ̀hún. Gẹ́gẹ́ bí alákòóso ẹ̀ka ìròyìn ọsibitu náà Amunawa tó fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ ṣe wí, ó ní òbítíbitì mílíọ̀nù náírà ní ọsibitu náà jẹ àjọ KEDCO, ìdí sì nìyẹn tí wọ́n fi já iná wọn. Bákan náà ni agbẹnusọ fún àjọ KEDCO Sani Bala sọ pé nínú oṣù kẹjọ nìkan 150 mílíọ̀nù náírà ó dín díẹ̀ ní ọsibitu náà jẹ wọ́n sì gbọ́dọ̀ san láàrin ọjọ́ 10 péré. Àwa sọ pé bí wọ́n ṣe já iná ọ̀hún lọ́jọ́ Friday tó kọjá ṣàkóbá ńlá fún àwọn tí wọ́n ń gbà tọ́jú lọ́wọ́ lọ́sibítù wọn. Ó ní kò pẹ́ rárá tí 3 lára àwọn 4 tí wọ́n wà ní ICU gbẹ́mìí mì. Onírúurú ọ̀rọ̀ kò bá kùngbé làwọn aráàlú ń sọ sí àjọ KEDCO lórí ohun tí wọ́n ń ṣe yìí. Wọ́n ní ìwà àìní ìmọ̀lára ọmọnìkejì ni wọ́n hù. Ṣùgbọ́n Bàlá sọ pé ṣé ni ọsibitu Aminu Kano fẹ́ bà àwọn lórúkọ jẹ́ ni. Ó ní àwọn ti dá iná padà sínú ọsibitu ọ̀hún. Ó ní ṣe làwọn fẹ́ gbé iná tí wọ́n wọnú iléègbé àwọn òṣìṣẹ́ ọsibitu náà kúrò lórí èyí tí wọ́n lò ní ọsibitu gangan láti lè jẹ́ kí iná ṣe déédéé níbẹ̀. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé àwọn òṣìṣẹ́ tó ń gbé ní iléègbé ọsibitu yìí kò san owó iná fún ìgbà pípẹ́. Ìyẹn ló fà á tí àwọn fi gbé ìgbésẹ̀ náà.